mọ̀ sọ tọ̀dọ̀ yín síbẹ̀ ìwò lẹ rántí. mo sì mọ̀ sí ojú òpó lẹ̀. nínú Ṣaworo dẹ láti fẹ́ lo àgbàlótóró lọ́ba ló tẹ́yìn erin fọ́tò ni. ṣé rántí bàbá ìṣàǹgbà tó kọrin kan wípé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o ẹyẹ ò déédéé bà lórùlé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o. ṣé rántí ṣá inú Ṣaworo dẹ ni mo wà o ibẹ̀ ni èmi náà ti ń ṣàwọn dáálọ́ọ̀gì tèmi. Adéyínká Àyìndé láì. ṣé rántí sí nǹkan tó ṣẹlẹ̀ nínú Ṣaworo dẹ táwọn kan yadé tí wọ́n lọ bá àwọn tí wọ́n ń gé igi nínú igbó àwọn tí wọ́n ń gégi nínú igbó wọ́n ń béèrè lọ́wọ́ pé ta ló bẹ̀ yín iṣẹ́ ta ló ní kẹ́ ẹ wá bí àwọn yẹn wá yọjú sí wọn wọ́n ní alágbàṣe làwa o alágbàṣe làwa o àwọn ènìyàn ń sọ fún wọn padà gbẹ ojú yín fọ́ àbí ẹ ò ríran nínú Ṣaworo dẹ nìyẹn náà wà kí lọ́lọ́ ọmọ wí. ayé màmá lé ayé lé gan nínú Ṣaworo dẹ yẹn. Adéyínká Àyìndé láì. ọlọ́mọ agbólóhùn bí ọjẹ́ agbólóhùn bí ọjẹ́. Àyìndé ti dé ọmọ ìyá epo ó màmá fẹ́ pèdè. ẹni tọ́lọ́run fẹ́ lè nìyàn fẹ́ ẹyẹ sọ̀sọ̀ kú sọ òde Adéyínká òde ọmọ ìyá epo. ṣé ẹ mọ ohun tá a fẹ́ lò lónìí ṣá mo fẹ́ gbé yín padà sí ayé àtijọ́. ó balẹ̀ bí Òṣùmàrè. torí sinimá tí mo fẹ́ gbé jáde lónìí. tó fẹ́ lọ́jà gbàngàn. sinimá yẹn ni ó ń pè ní Ṣaworo idẹ. èyí tó rè lù àwọn. ẹ ṣé o ti wo Ṣaworo idẹ rí ṣá. ṣé o mẹni tó ṣe Ṣaworo idẹ ṣé o mọdún tó ṣe Ṣaworo idẹ ṣá. a ṣe tòtò mọ́gbọ́n dání. àti Kèlání ọ̀tọ̀ ní Kèlání ó yàtọ̀ sí Kìlání ke àti ke ayọ̀tọ̀ọ̀tọ̀ ní o. Kèlání bàbá yẹn ní làákàyè púpọ̀ yẹn ṣe Ṣaworo idẹ yẹn ṣe agogo èèwọ̀ agogo èèwọ̀ ni wọ́n wá pè ní pati 2 Ṣaworo idẹ ṣe rántí yẹn kọ́kọ́ mọ́ gbé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láti bẹ̀ yẹn. Ṣaworo idẹ ni mo wá fẹ́ lò lónìí ní abala àgbàlótóró lọ mi. Ṣaworo idẹ kí mo fẹ́ lò nú ẹ̀ lónìí. wà á kẹsàn kábí wà pẹ̀lẹ́. orí gbogbo wa dorí owó orí gbogbo wa dorí ọlá. ṣéun jàre ọlá ọmọ ògòdó. Ṣaworo idẹ tí mo láà fẹ́ lò yẹn. ó ní nǹkan kan táwọn onísinimá àwọn onítíátà àbí ń pè é bí kíni láìsí abéjùgbílẹ̀. rí àwọn oníṣíátà yẹn ṣé àwọn oníṣíátà yẹn ni wọ́n fẹ́ lò lè bọ̀ dáṣàmú. wọ́n máa sanwó ibẹ̀ ẹ̀kọ́ gbàdógbàdó kò ní gbowó àgbàdo lọ́wọ́ èmi àti wọn o. gbàdógbàdó máa kágbàdo kó wájú wọn ni ẹ lápá àwọn oníṣíátà yẹn wá fún mi. onítíátà tí tú bàbá àta bá pè tí ò bá dá itú bàbá àta lóhùn tí ẹ bá nú ayé nìyẹn. a ní máa ní kí wọ́n fi àdá gé bàrà díẹ̀ yẹn. dáálọ́ọ̀gì la fẹ́ lò lónìí. ìwà ní dà wá láàmú púpọ̀ nínú Ṣaworo dẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í ṣa dáálọ́ọ̀gì nínú ẹ̀. wọ́n máa ṣe gbogbo wa jẹ́jẹ̀jẹ́ lónìí. ṣé ẹ mọ̀ pé dáálọ́ọ̀gì tó wà nú ẹ̀ tẹ́ ẹ bá ti wá fẹ́ sọ fún mi ẹ máa fi action sí àti energy. rí i pé àwọn tí wọ́n ṣiṣẹ́ nínú Ṣaworo dẹ yẹn àwọn náà gbá yémúyémú wọn gbá yágíyágí. mo mọ̀ jẹ́ mú tọ̀dọ̀ tèmi wá o. tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ dáadáa tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ dáadáa. dáálọ́ọ̀gì yẹn nínú Ṣaworo dẹ ni kẹ́ ẹ ti mọ́ ọ lọ mú. ẹ má mú nínú fíìmù mi ẹ má mú nínú sinimá mi. ṣé ẹ rántí ọba ìyà ni ọba tí a ní. ẹ rántí ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn agégẹdú. nínú dáálọ́ọ̀gì yẹn ó pẹ̀lú ó wà nínú Ṣaworo dẹ. ṣé ẹ rántí pé wọ́n kọrin kan nínú Ṣaworo dẹ ṣá. àní alákìísà ń jó lóru bó pẹ́ ilẹ̀ àmọ́ lọ́la. alákìísà ń jó lóru bó pẹ́ ilẹ̀ àmọ́ lọ́la. ṣé ẹ rántí inú Ṣaworo dẹ làwọn nǹkan tí mò ń sọ yìí wà. ó yẹ mọ́ ọ̀ṣà dáálọ́ọ̀gì tí iná jáde tẹ́ ẹ rántí nínú Ṣaworo dẹ. àwa máa bá yín kà á jáde. tó bá jẹ́ nú ẹ̀ ní ẹ má da Ṣaworo dẹ papọ̀ mọ́ agogo èèwọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá wọn méjèèjì. jẹ́ ń sọ lárúbáwá nítorí àwọn àfa. wọ́n á ní àlùfáríkù bẹ́ẹ̀ náà Ṣaworo idẹ wà kíni. wà agogo èèwọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì wọn ò papọ̀. ṣé ẹ rántí ibì kan tí bàbá kan ní làgbà yìí ọ̀fẹ́ wá bú tẹ́lẹ̀ ni. ṣé ẹ rántí bàbá yẹn ṣá làgbà yìí ọ̀fẹ́ wá bú tẹ́lẹ̀ ni. àwọn ọmọ generation yóò lè máa ohun tá à ń sọ yẹn. àwọn ọmọ tí ó jẹ́ ibi nísìnyí ó yẹ ẹ mọ̀ sọ tọ̀dọ̀ yín síbẹ̀ ìwò lẹ rántí. mo sì mọ̀ sí ojú òpó lẹ̀ nínú Ṣaworo dẹ láti fẹ́ lo àgbàlótóró lọ́ba ló tẹ́yìn erin fọ́tò ni. ṣé ẹ rántí bàbá ìṣàǹgbà tó kọrin kan wípé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o ẹyẹ ò déédéé bà lórùlé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o. ṣé ẹ rántí ṣá inú Ṣaworo dẹ ni mo wà o ibẹ̀ ni èmi náà ti ń ṣàwọn dáálọ́ọ̀gì tèmi. ṣé ẹ rántí ọba àlùjọgbó
ọba ara rẹ̀ mà lélẹ́yìí Ṣaworo dẹ. ike young salam tún mọ́ni kan jáde ńbẹ̀ níkànnì Facebook wa ó ní kò lè yé wọn yóò yé wọn lọ́la bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ kọ̀ọ̀kan yẹn èmi lẹ́fẹ́ kí n mọ́ báyìí fi action fẹ́ nájì gbé jáde ṣé ẹ rántí sí nǹkan tó ṣẹlẹ̀ nínú Ṣaworo dẹ táwọn kan yàdé tí wọ́n lọ bá àwọn tí wọ́n ń gé igi nínú igbó àwọn tí wọ́n ń gégi nínú igbó wọ́n ń béèrè lọ́wọ́ pé ta ló bẹ̀yìn iṣẹ́ ta ló ní kẹ́ ẹ wá bí àwọn yẹn wá yọjú sí wọn wọ́n ní alágbàṣe làwa o alágbàṣe làwa o àwọn ènìyàn ń sọ fún wọn padà pé ojú yín fọ́ àbí ẹ ò ríran nínú Ṣaworo dẹ nìyẹn náà wà kí lọ́lọ́ ọmọ wí. ayé màmá lé ayé lé gan nínú Ṣaworo dẹ yẹn lábínú ọ̀rẹ́ o gbẹgbẹgbẹ jíkìjíkì bẹ̀rù bẹ́ẹ̀. Ayọ̀dèjì èké àti lọ́lá òkè nínú Ṣaworo dẹ náà ní lóòótọ́ wọ́n kọ nǹkan kan jáde síbí wọ́n ní ajá mi dà o ajá ọdẹ ajá mi dà o ajá òkè mọ kéré bẹ́ẹ̀ ni wọ́n ní well done boss very young vibrant presenter you are ẹ ṣé o Sàrùmí Ayọ̀délé Usman mi ọ̀gbọ́n lárúbá ni ẹ fi lárúbá pọ̀ kọ́ ẹni Usman Bumfodio àbítálé wọ́n ní well done Déyìnká ẹ ṣé Kazeem Ṣogori wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ fìyẹ́lẹ̀ kí lẹ rántí nínú Ṣaworo dẹ ṣé ẹ rántí orin yìí náà yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàǹtí ele wọ́n sọ fara ìlú wípé tiwọn làwọn ó ṣe ẹ ti rántí Honorable Yínká Olóyèdé ìdílé tí yóò mọ ìjọba nílùú Jogbo ó lé ní ìkan àwọn ológun ti pẹ̀lú o bẹ́ẹ̀ ni Làgàtà ló sọ̀rọ̀ yẹn mo rántí dáadáa àbí Honorable Yínká Olóyèdé wọ́n ní ìdílé tí yóò mọ ìjọba nílùú Jogbo ti lé kan lónìí o àwọn ológun ti pẹ̀lú bẹ́ẹ̀ ni Làgàtà burúkú yẹn Ayọ̀dèjì kékeré wí Lápìtẹ́ ti ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ ni inú Ṣaworo dẹ ló wà Lápìtẹ́ ti ṣọ́ọ̀tì wọ́n ní ó sanwó oṣù ó ń bọ̀wọ́ rí Lápìtẹ́ ti ṣọ́ọ̀tì ṣe é rántí ìkan náà tí wọ́n sọ pé ẹ ti gba kámú a ti gba kámú ẹni tó na ìbọn sí ẹni tó sọ pé a ti gba kámú yẹn náà wàá dá lóhùn ó ní ẹ̀ tí ì gba kámú ìsẹ̀yìnlẹ̀ ó gba kámú sára ní kọ̀ọ̀kan fún wọn ní kámú sára ní kọ̀ọ̀kan píṣùn ni wọ́n bá yìnbọn fún baba oníbaba Michael Ayọ̀délé wọ́n ní ẹ̀yin ará ìlú Jogbo ẹ mà kú rọ́jú o bẹ́ẹ̀ ni Michael Ayọ̀délé adé ìdẹ ní òkè ńgbà tí wọ́n ń béèrè pé kí ni Làgàtà fẹ́ adé ìdẹ ni mo fẹ́ Michael yẹ kọ́rẹ́ǹtì gan ẹ ṣe é jàre ṣe é rántí ìgbà kan táwọn olóyè tí wọ́n ń tẹ̀lé àwọn Agégẹdú tí wọ́n wá bá ọba sọ̀rọ̀ tí wọ́n ń tẹ̀lé wọn ńgbà tí wọ́n ń padà lọ àwọn olóyè sọ̀rọ̀ kan tí ẹ bá rántí ńgbà tó sọ̀rọ̀ yẹn àwọn èèyàn wọn ń dá wọn lóhùn wẹ́ni ire bá rìn láyé mò ń bọ̀ wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ̀ ìyẹn wọ́n ń fèsì fún wọn pé à ń sọ̀rọ̀ ọba aláṣẹ ẹ̀ ń sọ̀rọ̀ ìlú kò burú o ẹ lè wá rí wa ní ilé iṣẹ́ wa ṣá ọ̀gbẹ́ni pupa yẹn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rántí. Ògúnfowórà ìkànlẹ̀ tún rántí lóòótọ́ nígbà tí ó ń pè é ní Àyànníyì súré tètè wa tó ń fìlù sọ̀rọ̀ yẹn àbí mo rántí Ògúnfowórà Àyànníyì súré tètè wa mò ń bọ̀ jẹ́ lùlù yẹn gangan nígbà yẹn náà fi ṣe ìyẹ́ idẹ kọ́ náà fi sí etí ìlú yẹn ìlú yẹn lè tètè kan Àyànníyì lára níbi tó wà kó lè tètè wálé àròkò tó yẹn láyé yóò sí gangan ṣé wọ́n Àyànníyì ni sọ̀rọ̀ Àyànníyì Àyànlápìtẹ́ wọlé dé ó gbélé Ògúnfowórà dídí wá Àyànníyì súré tètè wá bẹ́ẹ̀ ni èwo ló rántí nínú Ṣaworo dẹ ń tiẹ̀ ó wo Ṣaworo dẹ àmọ́ cartoon ló ń wò pẹ̀lú àwọn ọmọ kéékèèké nínú ilé ọkàn lọ́mọ ni mò ń bá wí ẹ bá ti rí ntakò mọ́ tó ń jẹ́ Ṣaworo dẹ ọ̀sánjà ọ̀run dọ̀pá ara ẹ̀ ni ṣé ẹ rántí pé Làgàtà sọ̀rọ̀ kan ó ní ológun pé ológun làwa tẹ́ ẹ bá rántí ológun làwa o gbogbo àyà àwọn aráàlú sáré jápára jẹ́ ń ṣojú òpó lẹ̀ nínú ilé àwọn aráalé náà pè é ti wo Ṣaworo dẹ rí bẹ́ẹ̀ ni Honorable Yínká Olóyèdé wọ́n gbé mi débẹ̀ aṣọ funfun ní sunkún àró kí ló tẹ̀lé aṣọ funfun ní sunkún àró yẹn náà aṣọ funfun ní sunkún àró gàngàn kí sunkún èkejì tán
sẹ́nu yẹn kọ́ náà fi pa làgàtà ni ajajajaja làgàtà ò ká ìlú Ṣaworo dé sí yóò họ́ pílánì fún tí ó mọ̀ lẹ́yìn gangan ni yóò fi ìlú gbé ní gogo wọ́n fi rùnà làgàtà lọ sọ́run bó bá ń fojú dìbílẹ̀ ìbílẹ̀ yìí wá o yóò ń sàlám kílẹ̀ sọ pépè nínú ilé jẹ́ agbọ́n táwọn ará ilé fẹ́ sọ. orúkọ mi ni Yakubu Ali láti Ìgbòrè. ó yá bàmí Yakubu Ali èwo lẹ fẹ́ náwó gan bẹ̀. akọkọ ọ̀nà lágbára Ọlọ́run ọmọ yẹn kò. bàbá o àmì Ọlọ́run sà àmì sà. ǹjẹ́ mi rántí ni wọ́n kele bí àkókò rẹ̀ sí gbẹ́nu ilé wa. gudubẹ. ìyá wa ẹyin tẹ ẹyin ẹ ti àwọn ọgbọ́n ọ̀sẹ̀ àkùkọ. bẹ́ẹ̀ni mo rántí ó Yakubu Ali wọ́n bá yín parí ẹ̀ ibi tẹ́ ẹ gbé mi lọ yẹn lágbára díẹ̀ ẹni dákun bá ń gbọ́ mọ́ mi gudugbẹ bí ọba ọpọlọ bẹ́ẹ̀ ni Mujibu ọdẹ́jì mi wọ́n ní ta ni làgàtà bẹ́ẹ̀ ni ìbéèrè mi nínú Ṣaworo dẹ náà ni. jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára rẹ̀ jẹ́jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o. Adétayọ̀ Adémọ́lá Adéníran wọ́n ní Ọlọ́run gbọ́ kò sí sinimá àgbéléwò mọ́ akú ìrọ́jú ló kù Ṣaworo idẹ one of Yorùbá local movie level Engineer Tayo Adéníran bẹ́ẹ̀ ni Young Salam kí lẹ sọ. Young Salam eléyìí tẹ ẹ̀rọ tí ètò lágbára o wọ́n ní arapa ọmọ ọba lèmi náà o wọ́n ní tani bá ba tiẹ̀ ńlẹ̀ yìí alẹ́sẹ̀ jábọ̀ tà ló sọ bẹ́ẹ̀ tani bá ba tiẹ̀ ńlẹ̀ yìí yéé gbégbé èwo lẹ́rọ tí ń nù Ṣaworo dẹ́sà. ṣé ẹ gbàgbé ibi tó ti pé mọ́tò tí yìí náà lọ́yẹ. wàhálà lẹ fẹ́ dálẹ̀ yẹn. àwọn olófẹ́ lo mọ́tò tí ó lọ́yẹ lásìkò tá a wà. tí oníròyìn kan wá sí wá bá tó ń sọ wípé ẹjọ́ ó gbélé tó lówó ra. tó sọ pé títa kó tó kàn yẹn náà ni títa ní ti lówó mara mọ́tò tá n bá tiẹ̀ lẹ̀ yìí. lóòótọ́ ni ọ̀gbẹ́ni lóòótọ́ tó sọ pé ẹ gba kámẹ́rà lọ́wọ́ ẹ̀ jọ́dálísì yẹn dáràn ìjọ náà lọ́wọ́ lóòótọ́ ni o. àwọn bàbá yìí wo fi ìmù láyé ìmù yẹn dẹ̀ dùn gan lérè pàìmọ́ kí ló sọ. ńgbà táṣìírí lérè pàìmọ́ fẹ́ tún nìyẹn. ó ní ẹ dákun ẹ̀yin ọmọ yàrá mi ọ̀yá o ẹ rọra ṣe mí jẹ́jẹ́ ara mi ọ̀yá o lóòótọ́ ni gbé pé eléyìí náà má gbé lórí fóònù ẹyọ kan. o lè lóun fẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ fún ilé rẹ̀ sí inú rẹ̀ ń dùn. kàbíyèsí inú ẹ̀ ni o lè lóun fẹ́ bọ́ ọkànlẹ̀kùn ilé rẹ̀ inú rẹ̀ ń dùn. ẹ ṣe jàre ìyá mi. Mr. Adeyinka thanks for this platform Ṣaworo idẹ. ẹ sì mọ̀ kán nú ẹ̀. a ní Ṣaworo idẹ bó bá balẹ̀ a máa roko sí yẹn bẹ́ẹ̀ ẹ má rún mọ́ o. eléyìí tí MC àràrántì a ní ìlú ti dàrú làgàtà ti fọ́ gbogbo ẹ̀ lójú. àwọn èèyàn lo kinní yẹn ní sọmọ ní igọ o ìlú ti dàrú làgàtà ti fọ́ gbogbo ẹ̀ lójú ta ni làgàtà. ẹ ṣe é sà ìwọlẹ̀ rántí ń bẹ̀ sà. ibi tó ti ń ka lẹ́tà tó ká gbé ìtọ́jú sọ wípé kàkà kó o mójútó yìí ìyàwó ní. ìyàwó ní tọ́ ọ̀jẹ̀ kó kà á délẹ̀. ẹ ṣeun sà ibẹ̀ yẹn náà burúkú jù kí a máa ka gbogbo ohun tí kábíyèsí náà mọ̀ pé ohun tó wà nínú lẹ́tà yẹn nìyẹn ó wojú gbogbo wọn lẹ́ni kàá sí wa létí ìyẹn wá sọ pé kábíyèsí ìlú jogbo a ní kàkà kó bójú tó lù ìyàwó ní kò jẹ́ ọ́sẹ́ tó gbàgbọ́ kí lọ́wọ́ ẹ̀ ṣe rojú ayé yín àbẹ́ẹ̀ rí Young Salam eléyìí náà tún rántí ìtún burú jáì a máa gbá wọn dà síta dà sígbó dà sẹ́wọ̀n dà sọ́run apapandódó ọlọ́mọ lágbára kábíyèsí ṣe rántí eléyìí a mọ̀ fimú filẹ̀ ẹ má wulẹ̀ fimú kó pàǹtí ó yá náà ẹ jẹ́ ń délé agbára ńgbà bá dé a mọ̀ ṣètọ́jú ara wa lọ. ẹ̀yin èèyàn mi báyìí ṣe ń sún síwájú là ń tọ́ gbogbo ìdánwò lórí ẹ̀rọ ayélujára ló ti dìrọ̀rùn tá a bá lè tẹ̀lé iléeṣẹ́ tó mọ̀ nípa ẹ̀ Graphics Infosys Limited ló ní báwọn ìdánwò orí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ fẹ́ ṣe IT exam tẹ́ ẹ gbàgbé ìkọ́ni tẹ́ ẹ lè ṣàmúlò níbikíbi Graphics Infosys Limited ní gbọ̀ngàn ìgbàlódé tó dùn kẹ́kọ̀ọ́
nípa ìmọ̀ ẹ̀rọ àbí kọ̀ǹpútà kan fún èèyàn kan ni. àyè wà fẹ́ni tó bá fẹ́ ṣe IT training àti certification. bẹ́ẹ̀ sì là ń kọ́ni lónírúurú ìmọ̀ nípa ẹ̀rọ corporate IT skill comtia isaka cisco prince 2+ ISM tó fi mọ́ project management artificial intelligence cyber security network security cloud computing data analysis. èyí tẹ́ wá fẹ́ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ education technology integration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwa nìkan la tó gbangba sùn yẹ. tí lè ṣe àbílẹ̀ ẹ̀kọ́ yòówù kó jẹ́ òní yiri ìwé ẹ̀rí tá a bá fún yín. Afrix Infosys Limited a wà ní Redway line Peace Valley Estate Abeokuta bus stop along Omiata Okoewe Road Arepo Ijokogu State. ẹ máa pè 07073694568 tàbí 08026481755. Afrix Infosys Limited ó dá wa lójú gan. àwa tí ní Splash FM la wa fẹ́ máa gbọ́. Splash FM òun wa fẹ́ máa gbọ́. Splash FM, the integrity station. ohun gbogbo ni ó padà wá dìtàn o, ọ̀rọ̀ gbogbo ìṣe gbogbo ìhùwàsí gbogbo tìrìntìrìn gbogbo ìgbìyànjú wa yóò padà dìtàn. ohun gbogbo ni ó padà wá dìtàn o. ibo lẹ rántí nínú Ṣaworo de orí ẹ̀ la wà. gbogbo àpáta la. a ti sọ yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn yẹn lọ. ohun gbogbo ni ó padà. mọ̀ ń kele dákun bá ń gbọ́ mọ́ mi. gudugbẹ̀ bí ọba ọpọlọ. ìyẹn nígbà táwọn ọba bẹ̀rẹ̀ sí í jà ohun gbogbo ni ó padà wá dìtàn. ẹ̀ ń gbé mi débẹ̀. ṣé ẹ rántí ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe pọnpọ́nrán táwọn olóyè ń wẹ mọ́tò tí ó ń sẹlibrétì mọ́tò nù Ṣaworo dẹ. ibẹ̀ ni jọ́nálìsì yẹn lọ má jẹ́ káwa jọ́nálìsì má jẹ́ àkàgbákò. ibẹ̀ ló ti kàgbákò tiẹ̀. ó ní ẹ má bínú ẹ kú oríire náà. wọ́n sì dá a lóhùn wọ́n ní tiẹ̀ náà ó dé tiẹ̀ náà ó dé. àti bàbá yẹn wọ́n rán bí olóńgbò kan báyìí yẹn. ó ní ẹ má bínú oníbo ni ẹ ti rí owó ra àwọn ọkọ̀ wọ̀nyí. wọ́n ní títa ní ti rówó ra àwọn ọkọ̀. dáwọ́ tiẹ̀ dáwọ́ kámẹ́rà ẹ dúró. ṣé mọ̀ pé ohun lérè pàìmọ́ ohun tí ń rí bí ohun obìnrin ni. àríkéwúyọ̀ mo ń jẹun aláta lọ́wọ́ ẹ pọ́ọ̀sì ẹ pẹ́ǹdì ẹ. ọ̀rọ̀ Ṣaworo dé mà dùn gan nu ayé. ṣé kò sí ohun tí ò ní padà dìtàn. gbé pé àwọn aráalé. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọbọ̀ àbúrò tó lóhùn ju ẹ̀gbọ́n òun lọ ọ̀rọ̀ ọjọ́ iwájú ni àríkéwúyọ̀. ó yẹ sà èwo lẹ rántí nínú Ṣaworo dẹ. bàbá adébáyọ̀ fàlẹ́ tí wọ́n ní ẹyẹ òdòdó balórùlé o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o. bẹ́ẹ̀ ni bàbá lóòótọ́ ni ẹ ṣeun sà ẹ ṣeun sà. ẹni ọlọ́run mọ̀ ẹ ṣe sà. bàbá adébáyọ̀ fàlẹ́ ti yẹn. ojú ẹ̀ máa rí tó nínú fíìmù Ṣaworo dẹ o. ṣé ẹ rántí ìgbà tí bàbá yẹn pin rọ́rọ́. Yorùbá sọ pé ẹni tó sùn báyìí là á jí a kì í jí ẹni tó pin rọ́rọ́. ṣùgbọ́n lérè pàìmọ́ ò farabalẹ̀ nígbà tó fẹ́ gun staircase. ó ní bàbá yẹn ṣe wọ́n lọ́njọ́ sẹ́gbẹ̀ẹ́. ó ní bàbá yẹn ò dáa lóhùn yẹn ti sùn wọ́ra. ó ní àwọn ayójú sẹ́yìn ní abí bàbá yóò bá sì kú ṣe bí yóò sì lọ kú sílé ẹ̀. bàbá yẹn wá jí Adébáyọ̀ bá létí. ó ní Ọlọ́run kó kú fi kú re pa gbogbo wa ṣe rántí ibẹ̀ yẹn náà. ó mà lágbára o. Túndé Kèlání. ojú ayé yín lẹ ti mọ jèrè gbogbo iṣẹ́ ọwọ́ yín gbé pè mọ́jà gbé pè. torí pé mo láwọn àlejò méjì rọgbàrọgbà nílé ẹ̀dùn ẹ̀ káàsán ó kọ́ yín láti bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. ẹ̀rọ tí ìjọ sọ pé wọ́n á ṣe fìdá gbogbo ibẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀ sáwọn ní ibẹ̀ yẹn náà ti bẹ̀rẹ̀ sí sọ pé ajá wa ẹran wa olóńgbò abẹ̀kẹ́ kọ́ngírí náà wá wọn á wá aṣàgbádá yẹgẹrẹ wọn á ṣe fìlà gogoro wọn á wá máa gbéwèé àbòsí káàkiri kábíyèsí. ṣe é rántí ẹni tó pòwe ìṣá. ó ní má jèlùbọ́ bí ọ̀bọ làárí. kábíyèsí ni èmi ò jèlùbọ́ n ò sì lè ṣe bí ọ̀bọ. ìdí ọdún ni ilé ọ̀bọ ẹ̀wọ̀n sì ni lẹ̀kẹ̀ díẹ̀. ṣe é rántí Ṣaworo dé gbé ìpè yẹn. Adéyínká Àyìndé. bàbá o. Akíìmù Ẹlẹ́wà ló ń pè láti ìjọba. ó yẹ kéèyàn ṣe pàrọ̀nà fún yín ni wáá Akíìmù Ẹlẹ́wà ó yá. bàbá ò èwo lẹ rántí inú Ṣaworo dé sà. ó yá ẹ ti pọ́ọ̀sì ẹ̀ èwo lẹ rántí. Ebi tí mo rántí nù ẹ̀. bàbá tó dùn tàwa tí kò níbi ẹnu stéèpù yẹn. Adébáyọ̀ Fálétí nìyẹn. bàbá tó máa ń dá wákà ibi ẹmu rántí dáadáa. ibẹ̀ wákà wo ló wá dá ṣé ṣéun tẹ rántí nìyẹn. yóò máa lẹ́yìn. ohun kéwú lẹ fi ń kọrin yìí. wọ́n ní yóò máa lẹ́yìn bọ́ ṣe gbé nìyẹn yóò máa lẹ́yìn Akíìmù Ẹlẹ́wà kọ́ọ̀lù eléyìí yóò máa lẹ́yìn àjàntì ele wọ́n gbowó ìlú. bẹ́lábẹ́ òkúta. ẹ jẹun jàre Akíìmù Ẹlẹ́wà. ìbòdì gangan ni. tọ́ba yọjú látòrí ilé tó ń gbé lókè. ẹ̀fún ṣe tán tí ò gbọ́. ni wọ́n yọjú tí wọ́n ní ọmọ àlè ní gbogbo yín. tí kábíyèsí kan fi ń fapá jánu. ó gbàgbé pé lẹ́yìn ìfapá jánu ìfọwọ́wọ́nú ló kàn. wọ́n ní kábíyèsí
kábíyèsí èmi ò kì í ṣe ọmọ àlè rárá o. ó kàn ṣẹ́jú sáwọn ọlọ́pàá méjì àṣà àwọn ọlọ́pàá ti mojú tipẹ́tipẹ́ túndékèlá ní ló jẹ́ àmọ̀ ní wọ́n bá bọ́ńdù bàbá yìí nígbà wọn bọ́ńdù ẹ̀tàn ara àwọn olóyè tó kún wálé pẹ́sẹ́ kábíyèsí tí wọ́n padà sórí ọ̀rọ̀ wọn ò ní gbàgbé kábíyèsí wá wò sálẹ̀ ó ní èwo ni o tún ń sọmọ àlè nù yín àbí ta ni o tún ń sọmọ àlè nù yín àṣẹ gbogbo àwọn èèyàn lọ́mọ àlè nù Ṣaworo wọn ò lè sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni honourable Lateef Jelili tún gbára tuntun dé o ó nígbà tí bàbá àgbákò ṣe rántí bàbá àgbákò ní ta ló ń dọ̀bọ̀ láàmú. oníkálukú yẹra. àwa kọ́ lẹ̀ ń dọ̀bọ̀ láàmú. ìpè kí lẹ wá ń ṣe. àwa ti gba kámú o. ẹ ò tí ì gba kámú. lóòótọ́ ni o àgbákò bàbá àgbákò yẹn òun ló hà tí róòlù yẹn. ẹ ò tí ì gba kámú. ìsẹ̀yìn lẹ ó gba kámú sára lọ́kọ̀ọ̀kan. fún wọn ní kámú sára. bàbá àgbákò yẹn pìṣún àwọn náà jẹ méjì. àwọn nù Ṣaworo dé wọn láyẹta. Young Salam kábíyèsí wàhálà ti dé o. Adébòmí àti kíni àti àyàngalú ni o. Mo sọ bẹ́ẹ̀ náà. MC Aralafọ́lá Ibrahim Salaudeen lọ́dẹ ẹ̀kú ètò sá. lọ́wọ́ ọba mi ló mọ̀ ń tó. àjọ máa gbéra wa débẹ̀ nítorí pé gbogbo ń tà ń ṣe iná ṣe máa padà di tán. ìwé ọ̀fẹ́ tí mo. ìjọ kan èyí tẹ̀ ń kọ́mẹ́ǹtì àní rí yín mọ́. ìjọ kan àwa tẹ̀ ń kọ́mẹ́ǹtì sétò wa ẹ̀ ní rí wa mọ́. ṣùgbọ́n tá a bá ti ṣe yóò padà di tán.